èyí ni àwọn orílẹ̀-èdè márùn-ún lágbàáyé tí òwò nàbì ti gbajúmọ̀ jùlọ. Ǹjẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tiẹ̀ ń bẹ níbẹ̀ bí? Ẹ máa bá wa ká lọ. Wọ́n ti kéde àwọn orílẹ̀-èdè márùn-ún tí wọ́n gbajúmọ̀ jùlọ lágbàáyé nínú ká ṣe òwò nàbì. Àwọn tí wọ́n ń ṣe òwò nàbì yìí tí àwọn kan máa ń dàpè ní gbélépawó ni wọ́n jẹ́ ènìyàn yálà ọkùnrin tàbí obìnrin tó ń ta ara wọn fún ìbálòpọ̀ láti fi rí owó tí wọ́n sì máa ń ní àwọn tó jẹ́ oníbàárà wọn. Gẹ́gẹ́ bí àgbéjáde kan, òwò nàbì yìí ló jẹ́ iṣẹ́ ìṣe tó dàgbà jùlọ lágbàáyé tó jẹ́ wípé kò sí orílẹ̀-èdè tí wọn kì í ti ṣe òwò náà. Kódà tí àwọn orílẹ̀-èdè kan tí wọ́n jàn lóǹtẹ̀ tí àwọn orílẹ̀-èdè míì fòfin dè wípé ó tako ẹ̀sìn àti àṣà orílẹ̀-èdè àwọn. Nínú fọ́nrán yìí la ó ti máa ṣe àgbéyẹ̀wò àwọn orílẹ̀-èdè tó gbajúmọ̀ nínú ká ṣe òwò nàbì ọ̀hún lágbàáyé. Orílẹ̀-èdè àkọ́kọ́ tó gbajúmọ̀ jùlọ nínú òwò ọ̀hún ní orílẹ̀-èdè China. Ní orílẹ̀-èdè China yìí, àwọn tó jẹ́ oníṣòwò nàbì tó ń lọ bíi mílíọ̀nù 5 ló wà ní orílẹ̀-èdè náà, bó tilẹ̀ jẹ́ wípé òfin orílẹ̀-èdè ọ̀hún kò fi ààyè gba ṣíṣe òwò nàbì pẹ̀lú ìfòfindè tó wà lórí òwò náà. Ṣùgbọ́n àwọn tó jẹ́ gbélépawó ọ̀hún ni wọ́n ń ṣe òwò náà láwọn ilé ijó àti ààyè ìgbafẹ́ míì tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń yọ iṣẹ́ náà ṣe ni. Orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀kejì ní orílẹ̀-èdè India. Gẹ́gẹ́ bí àríwámú ìròyìn, orílẹ̀-èdè India ní àwọn òṣìṣẹ́ olówó nàbì tó ń lọ bíi mílíọ̀nù 3 níye. Ní orílẹ̀-èdè yìí, ilé-ẹjọ́ tó ga jùlọ jẹ́rìí sí iṣẹ́ náà gẹ́gẹ́ bí èyí tó bá òfin mu, tí ilé-ẹjọ́ náà sì tún tọ́ka sí pé àwọn tó bá ń ṣe òwò nàbì ní orílẹ̀-èdè náà ó yẹ kí wọ́n máa ṣe àpọ́nlé wọn ni, tí wọ́n sì ní ìdáàbòbò lábẹ́ òfin orílẹ̀-èdè ọ̀hún. Ní orílẹ̀-èdè India, kò sí àǹfààní fún ọlọ́pàá láti dá sí iṣẹ́ ìṣe wọn tàbí gbé ìgbésẹ̀ ìwà ọ̀daràn tako olówó nàbì kankan. Orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀kẹta ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ní orílẹ̀-èdè Amẹ́ríkà yìí, àwọn olówó nàbì tó wà ní orílẹ̀-èdè ọ̀hún lọ bíi mílíọ̀nù 1 níye, tí wọ́n sì máa ń wò wọ́n gẹ́gẹ́ bí ohun tí àwùjọ nílò. Gẹ́gẹ́ bí ìjábọ̀ orílẹ̀-èdè ọ̀hún ní àgbékalẹ̀ tó sọ òwò nàbì di ìwà ọ̀daràn, léyìí tí àbábọ̀ rẹ̀ fún àwọn tó bá jẹ́ oníbàárà wọn tí ó máa ń léwu púpọ̀ àti àwọn gbélépawó ọ̀hún fúnra wọn. Ìwà ọ̀daràn pọ́nbélé ní òwò nàbì jẹ́ ní orílẹ̀-èdè Amẹ́ríkà, tí ó sì máa ń mú ìyapa ẹnu dání. Orílẹ̀-èdè Philippines ló jẹ́ orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀kẹrin tí òwò nàbì ti gbajúmọ̀ jùlọ, pẹ̀lú àwọn òṣìṣẹ́ olówó nàbì tó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rin níye. Ṣíṣe òwò nàbì ní orílẹ̀-èdè Philippines ni kò bá òfin orílẹ̀-èdè ọ̀hún mu rárá, tí àwọn ènìyàn sì máa ń sá fún irú ẹni bẹ́ẹ̀ nítorí àṣà àti ẹ̀sìn tí orílẹ̀-èdè náà gbé dání, léyìí tí kò fi ààyè gba iṣẹ́ gbélépawó ọ̀hún, tí ó sì ní ìjìyà tó tọ́, eléyìí tí ó lè la owó ìtanràn tàbí ẹ̀wọ̀n lọ, pẹ̀lú gbogbo àwọn ìbáwí tó wà nínú ṣíṣe òwò náà. Orílẹ̀-èdè ọ̀hún sì tún ní àwọn tó ń ṣiṣẹ́ ọ̀hún. Orílẹ̀-èdè tó kẹ́yìn ti ṣe orílẹ̀-èdè ẹlẹ́ẹ̀karùn-ún ní orílẹ̀-èdè Mexico. Ní ìgbà kan rí ní orílẹ̀-èdè ọ̀hún, ṣíṣe òwò nàbì ní gbangba jẹ́ ẹ̀ṣẹ̀, léyìí tí ó lè yọrí sí ìnáwó gan tàbí sísan owó ìtanràn. Ẹ̀wẹ̀, nígbà tó di ní ọdún 2019 ní òwò náà ló kúrò ní ẹ̀ṣẹ̀, tí wọ́n sì yọ kúrò nínú ìwà àti ẹ̀sùn ọ̀daràn. Pẹ̀lú eléyìí náà, àwọn tó ń ṣe òwò ọ̀hún ni àwọn ènìyàn sì máa ń yẹra fún, tí wọn ò láǹfààní tó nǹkan sí ètò ìlera àti àwọn ètò àwùjọ míì. Shakirat Arówólò Nurudeen ló jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV.